Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ààrẹ lọ́dún 2027, ẹgbẹ́ Arewa Consultative Forum ti tako ààrẹ Tinubu. Wọ́n ṣe ìlérí láti gbárùkù ti olùdíje láti apá àríwá. Wọ́n ní èèyàn láti apá àríwá ló lè ṣàkóso àwọn jùlọ. Wọ́n ní ìṣàkóso ààrẹ Tinubu ti sọ gbogbo ọmọ Nàìjíríà sínú ìṣẹ́ àti òṣì tán. Wọ́n ru àwọn gómìnà lápá àríwá sókè láti ṣàmúlò ọgbọ́n àtinúdá láti kojú ìṣòro tó ń kojú apá àríwá. Àwọn ikọ̀ tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ọkọ̀ àjàgbé agbépo ní ìpínlẹ̀ Jigawa ti gbé àbájáde ìwádìí wọn lọ síwájú gómìnà Namadi Umar. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ènìyàn 900 ló ti gbẹ́mìí mì báyìí nígbà tí àwọn 111 farapa tí dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù sì bá a lọ. Iléeṣẹ́ NNPCL ti gbé epo rọ̀bì Utape tirẹ̀ àkọ́kọ́ lọ sí ọjà àgbáyé. Ó ń wòye 70,000 bárẹ́ẹ̀lì ní ìparí ọdún 2025. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti ya ìdá 67 sọ́tọ̀ nínú àbá ètò ìṣúná rẹ̀ ọdún tó ń bọ̀ fún ẹ̀ka ètò ìlera. Ó ṣàfihàn èròǹgbà rẹ̀ láti mú ìtẹ̀síwájú bá ẹ̀ka ọ̀hún. Àjọ elétò ìdìbò INEC ti fún gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Ondo, ìyẹn Lucky Ayédàtiwa àti igbákejì rẹ̀ ní ìwé-ẹ̀rí mọ̀yege. Ìjọba àpapọ̀ ti yọ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga UNIZIK nípò. Ó tú ìgbìmọ̀ ìṣàkóso rẹ̀ ká bákan náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti júwe ilé fún Danladi Umar gẹ́gẹ́ bí alága àjọ Code of Conduct Bureau. Ìròyìn eré ìdárayá, Papu Gomez ti gbéṣùbà káre fún Ademola Lookman. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ ti tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.